ẹni gbẹ̀yìn nígbò kò mọ iye rí ẹni gbẹ̀fọ́ lábàtà kò mọ iye ẹ̀fọ́ ojú kọ́lá fi mọ̀ bẹ́ẹ̀ tó ní magi àfi tá a bá jẹ́ nínú rẹ̀ Ejire ọmọ Adégbódù tí wá yàtọ̀ sí ti bàbá wọn àjùra wa la ó ti jàkadì kọ́. Yes, orúkọ tiwa ní Adégbódù tí tẹ́yìn náà ti mọ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mo wó. ẹ pàdé wa lọ́la lórí Instagram àti Facebook pẹ̀lú Sọjí Ọmọ́táyọ̀ bá a ròyìn bá a pèdè bá a pàṣà bá a gbogbo Nàìjíríà lórí ètò kan tí a pè ní Inside Life. A máa bẹ̀rẹ̀ ní bí aago 5 lọ́la nírọ̀lẹ́ ọ̀la Thursday ọ̀la on the 2nd. ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ pàdé wa pẹ̀lú Sọjí Ọmọ́táyọ̀ lórí ètò Inside Life ní ọ̀la Thursday. ẹ má mi sí. a ó máa retí ẹ má mi sí àfẹ́ràn yín púpọ̀. ẹyọ ló lè kó òrò kí máa lò lóṣogbo Olùsọjí o Àrẹ̀mú máa lò lédè. ẹyọ ló lè kó òrò kí máa lò lóṣogbo Olùsọjí o Àrẹ̀mú máa lò lédè. ìpàǹpà bàràpàpà o ìpàǹpà bàràpàpà. Ìpàǹpà o ìpàǹpà bàràpàpà tó bá jẹ́ ti ká pèlè tó fàkọyọ láyé Olùsọjí máa lò lédè ìyàwó ẹwà kan. ẹyọ ló lè kó òrò kí máa lò lóṣogbo Olùsọjí o Àrẹ̀mú máa lò lédè. àpèdè ara ti dé o onílẹ̀ ṣàlejò ẹ wá gbọ́. àpèdè ara ti dé o onílẹ̀ ṣàlejò ẹ wá gbọ́. Olùsọjí máa lò lóde ẹ wá kọ́gbọ́. tó bá jẹ́ ti ká pèdè araba ní bàbá. Jésù jọba láyé mi o, Jésù ti jọba o nílé ayé mi o. Èṣù owó lulẹ̀ ojú tẹ̀sù àtọmọgùn rẹ̀ nínú ayé mi o, ẹ bá mi dúpẹ́. owó lulẹ̀. Yeah. Hello, good evening, everyone. My name is Princess Olúwa Adégbódù. I want to tell us about one program called Inside Life. Inside Life, we come up this Thursday with my brother, my big brother, Bami Olúsọjí Ọmọ́táyọ̀ Apèdè-ara. Please, I want you to join us. With when I say join us, I mean myself. You join me, myself, and my younger brothers, the Adégbódù twins. Yes, I'm saying, wow, the Adégbódù twins, are they your younger brothers? If you want to know more about us, please, this Thursday by 5 p.m. I would like you to join us on Instagram Live, on Facebook Live, even on YouTube Live. It's going to be wow. You will love it. Don't forget the time, 2nd of July, Thursday, 5 p.m. is the time on Instagram Live and Facebook Live and YouTube Live. Thank you. Love you all.